ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń wo fídíò yìí, ọlọ́run ni mo fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ níbikíbi tẹ́ bá ń lọ, pàápàá jùlọ ẹ̀yin tí ọlọ́run jogún mọ́tò fún, ẹ má ever ni mo sọ fún yín, ẹ má ever fi key ilẹ̀ sí ẹnu mọ́tò. Ẹ ti rí arábìnrin yìí, ó kàn fẹ́ sọdá sódì kejì kó kàn ra bread kí ó dẹ̀ máa lọ́lé, ṣùgbọ́n ó wá ṣe mistake kan, ó fi key ilẹ̀ sí ẹnu mọ́tò. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Ẹ̀yin náà ẹ máa wò ó. Kò tún ṣe pé bóyá ó fi key ilẹ̀ nìkan sẹ́nu mọ́tò lásán o, ó fi key ilẹ̀ sẹ́nu mọ́tò, ó tún wá ọmọ tó wà nínú mọ́tò náà wà ń bẹ̀, ọmọ wà nínú mọ́tò tó fi key ilẹ̀ sí ẹnu mọ́tò. Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ ti rí key lẹ́nu mọ́tò, no matter how short the distance, even kẹ́kàn bọ́lẹ̀ kẹ́ fẹ́ tọ̀, ẹ má fi key ilẹ̀ sẹ́nu mọ́tò rárá o. Ṣé ti rí arákùnrin ìwà kọjá lọ, ó wá rí pé key rí lẹ́nu mọ́tò, ó wò rárá, kò sẹ́ni tó rí ń bẹ̀. Ṣé ti rí báyìí? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí fídíò yìí, ẹni tí ò bá rí ẹ bá mi ṣàlàyé fún wọn, nítorí pé fídíò yìí ṣe pàtàkì. Níbikíbi tẹ́ bá ń lọ, ẹ má gbàgbé láti ẹ má fi key ilẹ̀ sẹ́nu mọ́tò. Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Ẹ wo arábìnrin òdì kejì lásán ni, kò ṣe pé ó lọ jìnnà, ó páàkì mọ́tò sẹ́gbẹ̀ẹ́ ń bí, ó sọdá sódì kejì pé kóun ra bread fún ọmọ tó wà nínú mọ́tò káwọn lè rí nǹkan jẹ nínú ilé. Ṣé ti rí arákùnrin yìí ló ń bá débi mọ́tò? Ṣé ti rí àtọmọ àti mọ́tò lè arákùnrin ló bá ṣe kíni? Ṣé ti rí ló bá wa mọ́tò lọ. Ṣé ti rí báyìí? No matter how short the distance, Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ má fi key ilẹ̀. Then ẹ má skip fídíò rárá, mo tún fẹ́ fi ọ̀nà míì hàn yín tí àwọn èèyàn tó tún fi ń gbé ọmọ. Ẹ wò ó, fídíò yìí kò ṣe nǹkan tẹ́ lè skip rárá. Ọ̀nà míì ni mo tún fẹ́ fi hàn yín yìí tí àwọn èèyàn tó tún fi máa ń gbé ọmọ. Ṣé ti rí báyìí? Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ lélẹ́yìí. Ẹ bá mi fi fídíò yẹn bá mi fi hàn àwọn ọ̀rẹ́ yín. Àwọn kan wà nísìnyí tó jẹ́ ohun tí wọ́n ń ṣe ni wípé wọ́n máa ń wà lẹ́gbẹ̀ẹ́ títì lọ́nà méjì, ìkan wà lọ́pá ọ̀tún, ìkan wà lọ́pá òsì. Tán bá wá rí obìnrin tó mú ọmọ kọjá, ẹ máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. Tán bá rí obìnrin tàbí ọkùnrin tó mú ọmọ kọjá, ẹ máa wo nǹkan tó fẹ́ ṣe o. Ẹ rí, ṣé ti rí arákùnrin yìí báyìí? Ṣé ti rí níbi tó wà, orobìnrin tó mú ọmọ kọjá, ó mẹ́gbà lọ́wọ́, ó sáré tẹ̀lé arábìnrin lẹ́yìn, ẹ máa wò ó, ó fún lẹ́gba, ó wá dúró. Ṣé ẹ mọ̀ pé kò sẹ́ni tán máa fún lẹ́gba tí ò ní kọ́kọ́ wò pé kóun lọ gbẹ̀san, ó ti gbàgbé pé òun fọmọ lẹ̀. Ẹ̀yin èèyàn, ṣé ti rí ọmọ tó fi lẹ̀, ẹnì kejì tó wà lápá òdì kejì, òun mú ọmọ, òun sáré gbé ọmọdé yìí lọ. Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fáwọn èèyàn nípa fídíò yìí. Ṣé rí, ẹ lè máa wò pé arábìnrin yẹn kò yẹ kó sáré le, kò sẹ́ni tán máa nà lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa rántí pé ọmọ wà lẹ́gbẹ̀ẹ́ òun o. A kọ́kọ́ wò pé sórí eléyìí ò pé ni. Ṣé ti rí, kò ní mọ̀ pé àwọn èèyàn ń ṣọ́ òun ni. Ṣé ti rí báyìí ní bó ṣe lọ tí ó ní pé kóun lọ gbẹ̀san lára arákùnrin yẹn. Ṣé rí, ìgbà tó fi máa padà dé, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ó ti gbé ọmọ lọ. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yìí ní orúkọ Jésù, orí yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ wá ṣe mí lóore kan, kẹ́ bá mi wo ìsàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, ọ̀fẹ́ ni subscriptions o, kò sẹ́ni tó máa já owó yín. Mo gbàdúrà fún yín, ọwọ́ yín tẹ́ fi ń bá mi tẹ subscribe yẹn ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sin o.